ètò tó mọ́gbọ́n wá. Káyà TV rédíò ìkẹ́ fọ́lọ́. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn. Káyà TV rédíò ìkẹ́ fọ́lọ́. Jákè ẹ mọ́ mi o, ẹ láìkẹ̀kẹ́ fọ́lọ́ rẹ̀. Káyà TV rédíò ìkẹ́ fọ́lọ́. Káyà o, káyà o. Àjànàkú kọjá àmọ́dún kan kù bá a bá rere ká sọ fún àárẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ àlùbáríkàtù nílá ẹ̀yìn tẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kàmà iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ yìí láti fi pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ kàábà lè máa dé sí ẹ ó bá wọn afá gbàgbà pàdé níbẹ̀ ni wọ́n máa bọ̀rọ̀ ọlọ́run wa ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà wà nílé iṣẹ́ wọn gbogbo àwọn tó fẹ́ lọ sí hajj ọdún yìí àyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwọn tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yọ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlùbáríkàtù nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolibanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana ọ́fíìsì wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesoya shopping complex onípàdé Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyemi Street off Ibadan Gara beside health center Gbogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana nọ́mbà sórí +233 556 933 390 tàbí kẹ́ ẹ pè +233 235 592 07 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà nọ́mbà rèé +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Àlùbáríkàtù nílá travels and tours ilé-iṣẹ́ tó fi ní láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà, ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà. Gbogbo ẹni tó fẹ́ lọ Umura, ẹni tó fẹ́ lọ Umura. Àlùbáríkàtù nílá ẹ̀dẹ́bà, àlùbáríkàtù nílá ẹ̀dẹ́bà lọ. Àlùbáríkàtù nílá jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èèyàn lọ fún iṣẹ́ hajj àti umura ní Saudi Arabia. Gẹ́gẹ́ bí gbogbo wákìlógún mùsùlùmí ṣe mọ̀ wípé very soon now we will be entering into Ramadan, and towards the middle of Ramadan inshallah we will be embarking on the lesser hajj which is umura lágbára Ọlọ́run. Fún ẹni tó bá fẹ́ darapọ̀ pẹ̀lú wa ní ọdún yìí fún umura àǹfààní ti ṣíkà Àlùbáríkàtù nílá lágbára Ọlọ́run fish accommodation transport yàrá oúnjẹ gbogbo àwọn nǹkan yìí ló pé sínú. Afẹ́ká tún jẹ́ kó jẹ́ nǹkan lórí fún wa wípé fún àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ mọ́ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wa lọ hòtẹ́ẹ̀lì tá à ń lò ó jẹ́ hòtẹ́ẹ̀lì tó jẹ́ pé ní Mẹ́kà gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè irun tàbí tí wọ́n bá ń ṣe anything ní haram a ní láti ṣẹ̀ṣẹ̀ sọ pé à ń sáré lọ sí inú haram. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe with convenience a lè ṣe nínú hòtẹ́ẹ̀lì wa tàbí wájú hòtẹ́ẹ̀lì wa nítorí pé stika haram ó wà níwájú hòtẹ́ẹ̀lì, so tó máa pè wọ́n ní haram a lè lọ síwájú hòtẹ́ẹ̀lì ká lọ kírun a ní láyé ṣẹ̀ṣẹ̀ pà lọ sí haram lọ kírun. In fact the only thing that kan lè sọ pé a fẹ́ lọ ṣe ní haram ju wípé ká sọ pé a fẹ́ lọ tàwáàfù lọ. Tó bá ti kọjá ní a lè ṣe gbogbo àbá fẹ́ ṣe nínú hòtẹ́ẹ̀lì wa torí pé hòtẹ́ẹ̀lì wa wà ní etí haram. A máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀ fún wọn lóúnjẹ lálẹ́ transport everything. Gbogbo àwọn tó ti ń bá wa lọ fún múra they can testify to this.
ìpè gbogbo nǹkan tá à ń sọ. a ò pé kẹ́ pé CEO direct láti lè negotiate nǹkan tí ẹ bá fẹ́ anywhere in the world lẹ́tí lè pè mí ẹ lè pè mí sórí direct call ẹ lè pè mí sórí WhatsApp 233+23355693392 lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa all over the world ẹ bá pè fún àwọn èèyàn tó bá wà ní ọ̀nà ilẹ̀ òkèèrè náà èmi ní Germany, America, Canada. Padà àti ìwà pa àkú iṣẹ́ tèmi àkú àtàwúrọ̀. Akẹ́rà wa yí pé ìrìtà inú wálé láti òwúrọ̀ tèmi yóò bá wa kalẹ̀. Àtúbà wa mọ́júmọ́ àkọ́tún rí mi yóò tún kún ọwọ́ wa. Tí ṣáàlì èyí tí mo gbé jẹ́ ẹ̀wọ̀n kan jù tó ń wọlé sí mi yóò kọ́. Lónìí ọjọ́ ìṣẹ́gun tá a máa ń fúnra wa ní àwọn àkọ́tún ètò bí Egbinrin ọ̀tẹ̀. Tá a tún máa ń fún àwọn àkọ́tún ètò ní ìtẹ̀ máa ń gbọ́ lórí ìkànnì Káyà TV Káyà. Ẹ mọ̀ yìí pé ajá àbálẹ̀ làwọn ètò tá a bá ń gbé kalẹ̀ lórí ìkànnì Káyà TV Káyà. Egbinrin ọ̀tẹ̀ tèmi máa ṣe kí ó máa ṣá pàápàá ó máa ṣẹ́dẹ̀ ó máa fúlẹ́ńgẹ́jọ ó máa jọ́ǹpà ó máa jẹ́ kí wọ́n mọ̀ máa tẹ́lẹ̀ nítorí pé Egbinrin ọ̀tẹ̀. Àwọn àkọ́tún ètò tó ṣe yí pé ohun tó ń ṣẹlẹ̀ nínú yàrá àbí lẹ́gbẹ̀ẹ́ lé ìtẹ̀ bá máa ń gbé family house ìtẹ̀ bá ń gbé kọjú sí mi ń kọjú sí ọ. Àwọn tẹ̀yìn tẹ̀ bá ń gbélé èkó kàn mí ìfẹ́ gbélé èkó kàn mí wà. Onírànràn alẹ́ ló wà. Egbinrin ọ̀tẹ̀ yóò túmọ̀ oríṣiríṣi àwọn ètò fún yín. Mo kí gbogbo ẹ̀yàn síwájú, gbogbo àwọn alágbára, gbogbo lọ́lá. Mo kí lọ́ba mo kí lóyè mo kí lóyè. Mo kí gbogbo Yorùbá community pa kú ìnáwó ọjọ́ Sunday. Yorùbá dé tá a ṣe, olùdí àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo kí ọba Pẹ̀rọ̀gírínò náà ọba wa Alhaji wa Abdulrasheed Pẹ̀rọ̀gírínò náà. Láti gbogbo lọ́ba ládéládé. Tó ń bẹ́ẹ̀ ló ga kiri Ghana pátápátá mo kí wa ẹgbẹ́ àpò oríire Sunday tó kọjá. Nítorí pé owó ọ̀tún tuntun láṣẹ orí ọ̀tún yóò máa wọnú ayé oníkálukú wa ayọ̀ kí gbogbo ẹ̀yin tẹ̀ wá bá wa ṣàjọyọ̀ náà. Ẹ̀yin tẹ̀ fojú hàn mí tẹ̀ fojú hàn gbogbo ẹ̀yin tẹ̀ náwó sí àgbo yìí náà lè ṣe àdúpẹ́. Ọ̀kálàṣe àtúntò lásìlẹ̀ lè ṣe Káyà TV láti wà lọ́gbọ̀n náà. Ọlọ́pàá wa kí wọ́n kí àgbẹ̀ náà. Gbogbo nǹkan fílẹ̀ máa ń yóò bá yà ìyàwó ọmọ dúkìá àti ìdílé gbogbo òṣìṣẹ́ pátápátá. Wọ́n ní kò jẹ́ àwọn ọlọ́mọdé jábọ̀. Àdúgbò ẹ̀yìn olólùfẹ́ lè ṣe Káyà TV Káyà tẹ̀ máa ń bá wa ṣe tẹ̀ máa ń fún wa ní ogún àtòyè. Àjẹyìn tẹ̀yìn tó wá sákèsì ẹ̀yìn ò ní ṣubú lulẹ̀. Adájọ́ wo ló fẹ́ dà kó sọ fún mi ló kò ṣẹlẹ̀ rí. Orúkọ tèmi ni Taofeek Shafihin lápàdé ọmọ ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ilé bàbá tó bí mi lọ. Oníṣẹ́ iṣẹ́ ìgbìyànjú wa. Ẹ ti mọ̀ pé ọ̀tún làwọn ètò tèmi máa ń gbé wá. Ó dùn rárá nítorí tó pẹ̀ nílẹ̀ bí ìpẹ̀. Òǹkà ìzékà orí tọ́lọ̀ sí fún kálukú wa lókun. Àlèkà tí èyí tó ti ṣe fún ìgbà àdìdílé ayédèrè sáà àlèkà ni ìgbà tó wá sọ pé ètùtù tí àtúntò ní àìsà máa ń sọ̀tọ̀ tó. Fàǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ darapọ̀ pẹ̀lú iṣẹ́ wa. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra mọ́tò tuntun. Ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tẹ́ fẹ́ import mọ́tò láti other country wọ Ghana. Tẹ́ fẹ́ ra nínú Ghana ní onírànà mọ́tò tẹ́ bá ń fẹ́. Ẹ̀yin sáà ti sọ fún iléeṣẹ́ wa. Ẹ rí àwọn àkọ̀tún mọ́tò lóríṣiríṣi tẹ́ fẹ́ rà. Ẹ jẹ́ kí ẹ̀yin ilé iṣẹ́ náà kẹ̀rí pé àwọn mọ́tò lóríṣiríṣi ló wà púpọ̀. Ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́ ẹ̀bà ń sábà ọ̀gbọ́n ṣàtìgbọ́. Ìpín United Ventures ṣàtìgbọ́ ẹ̀bà ń sábà ọ̀gbọ́n ṣàtìgbọ́. Ẹja ló lè ròyìn mi ó dá mi lójú. Ọ̀pá ló lè ròyìn onílárí. Ìpín United Ventures ṣàtìgbọ́. Ìpín United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé. Onírúurú mọ́tò
mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn. bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò. iléeṣẹ́ ìdìpín United Venture wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà. tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ẹ ń lọ. àǹfààní tún wà fún wa láti gbé wúbà nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára. a tún lè yá ẹyin ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. bákan náà iléeṣẹ́ ìdìpín United Venture tún ta gold lónìrànràn 18 karat òdántọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ agbọ́wọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos. àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tó wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana. tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ẹ ti lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 151 +2335 9602 1513. ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ẹ̀kan sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé iṣẹ́ tó yọrantí. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa. Egbinrin ọ̀tẹ̀ bá a sí ń pàkan nìkan wú. ọlọ́pàá òjò kan lè tó ti wá o. àwa la sọ̀rọ̀ wọ́n sọ gbà náà àwa náà kọ́ ọlọ́run bá dáwùrà bí ni. iṣẹ́ tá a fi rán gúnugún ni kó jẹ bóyá tá a fi rákàlà ni kó jò kó èèyàn. iṣẹ́ tá a fi rán wa ni ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ tó dára ká tọ́ yé ìdásí ká bá wọn sọ̀rọ̀. kámọ́mọ́ wa ń bi ọgbọ́n ti ń gbé kámọ́yè wa ń bi òye sùn sí. àwa máa fi jọra wọn torí pé ọlọ́kùnrin òjì ọ̀kan lọ́lọ́run fi ṣẹ̀dá ayé. ọba tó dá yìí tó dá funfun tó dá pupa kábíyèsí ọba àdáwòrán bí òun. Egbinrin ọ̀tẹ̀ lètò bá a sí ń gbà kan nìkan. ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́n ta ló jẹ̀bi o. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń bú ọkùnrin wípé àwọn obìnrin kan tiẹ̀ sọ páwọn ò tiẹ̀ fẹ́ lọ́kọ mọ́ rárá. mo ní kí ló dé tó báyìí o fẹ́ wáyé o fẹ́ lọ́kọ kí ló ń ṣe é máa yà. ó ní mọ̀ọ́dẹ́ má sọ báyẹn mọ́. àwọn pàǹdọ̀rọ̀ ọkùnrin kan bẹ tí ò ṣe é fẹ́ lé mo ní kí ló dé tó báyìí owó ló di sánárì Yorùbá ni. gbàtọ́ sọ pé àwọn pàǹdọ̀rọ̀ obìnrin ọkùnrin kan bẹ mí náà sọ pé àwọn gàlà kúkú lọ́la àwọn obìnrin kan náà bẹ nínú ayé tí ò ṣe é fẹ́ ilé ayé. ó ní àfa àkílódé ṣe ẹfẹ́ jẹ́ kí ọmọ ẹfẹ́ máa sọ̀rọ̀ sáwọn oníyìí sọ̀rọ̀ sáwọn obìnrin èyí ni èyí sọ̀rọ̀ sáwọn ọkùnrin. mo ní bẹ́ẹ̀ fẹ́ káwọn pàǹdọ̀rọ̀ ọkùnrin kan bẹ nínú ayé mi ní káwọn gàlà kúkú lọ́la obìnrin kan bẹ nínú ayé. ó bá tún ní tiẹ̀ ó láwọn àwọn ètò ìlú fẹ́ máa ṣe bóyá adarí ní kò fẹ́ máa ṣe gbé. ó ní àǹtí kí ló dé tó bàjẹ́ pé ẹlẹ́ẹ̀fẹ́ lọ́kọ. ó ní àbá bọ̀dá àbí kí ló ń pè yìí sẹ́yìn káwọn obìnrin kan àwọn èèyàn kan sán lórí. ó jẹ́ ìwọ bá àbá ló ń sọ̀rọ̀. ó ní ẹ̀gbọ́n ọ̀kan ní gbogbo ẹ̀yin obìnrin ìgbà gbogbo ẹ̀yin ọkùnrin. ó ní kí ló dé gbogbo ọkùnrin ò rí bákan náà lè fojú jọra wa gbé ọkùnrin ni wá ìyá àti bí bákan náà ìwà wa ò ní bákan náà nígbà tá a bá díjú tá a bá ní kẹ́ni burúkú kọjá tẹ́lẹ̀ ló fi kọjá lọ ẹ̀ ní mọ̀. ó là ẹ́ lórí ó lè rí ìsọ náà. ó ní bẹ́ẹ̀ ni ó ṣe wà ní ìlú wà ní gbàǹjà ní òun ló ń jẹ́ líkì àbúrà ní líkì ìdílé àbára ìjọbi ní gbàǹjà náà wà. ó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà dàbí bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin ló wà lọ́dọ̀ ọkùnrin. ó ní kí ló dé tẹ̀lé lọ́pọ̀ mọ́. ó lọ ti ní ọkùnrin bíi márùn-ún. ẹ gbọ́rọ̀ yẹ ẹjọ́ ẹ̀ta ló jẹ̀bi sọ́kùnrin ló jẹ̀bi ní àgbóbìnrin. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan dá ọkùnrin kan lórí láǹkọ̀. wọn àfẹ́ jẹ́ káwọn obìnrin àwọn ọkùnrin ní òrí ìyàwó fẹ́ mọ́. látara wà burúkú táwọn ti wù. wọn àjẹ́ káwọn ọkùnrin gidi ní àwọn ọkùnrin gidi ní òrí aya gidi fẹ́ mọ́. ẹ̀yìn nítorí tí ń tẹ́ ẹ pé ẹ lọ́kọ aya fẹ́ ẹ máa pa àwọn obìnrin jẹ́ káàkiri. wọ́n ti wá ka gbogbo àwọn ọkùnrin kún ọ̀kan náà kọ́kan náà ní wa. ẹ̀yin ọkùnrin ẹ lọ sọ́ra ní o. ṣé báyìí pa àjọjọ́ ọkùnrin nìbá náà máa búra wa ni. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló ba ayé àwọn ọkùnrin jẹ́ lóṣèlú ni ló ba orúkọ ọkùnrin jẹ́ tó ti káwọn obìnrin ó máa ṣépè sí gbogbo ọkùnrin.
bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin bákan náà kò la rí ìdákẹ́yẹ wa ò ní bákan náà òótọ́ alọ́gbọ́n lórí gẹ́gẹ́ bí aṣíwájú ọkùnrin lọ́gbọ́n kálukú sí lọ́gbọ́n orí tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ arábìnrin kí ló dé tó lóòrùn ní ọkọ mọ́ arábìnrin fẹ́ ọkùnrin kan ó fẹ́ kejì ó fẹ́ kẹta ẹ mọ̀ pé ó ní bó ṣe wà lọ́rọ̀ ọkùnrin náà ló wà lára obìnrin àwọn obìnrin ní ìgbẹ́ tí ọlọ́mọdé àṣàgbá ká àwọn obìnrin kan bí ẹ bá parí rí wọn lójú ọ̀nà yóò lówó tó fi àyà máa yẹ àwọn obìnrin kan yẹ pé tó bá yọ ẹ̀sẹ̀ sí ọba yìí yóò lu ẹbí para ni. láwọn obìnrin yẹ pé tí ọkùnrin bá ní ọba yóò béèrè ni pé ẹsẹ̀ rẹ̀ kẹ́ báyìí 50 kg sìmẹ́ntì. bẹ́ẹ̀ làwọn obìnrin ní ìdè wà tí wọn náà mọ̀ sọ pé kò ló ń jẹ́ kí n mọ̀ ní obìnrin báyìí fẹ́ o. àwọn obìnrin kan wà wọ́n lọ́n fún ọ lárísìkì wọn láwọn ò fi tọ́jú ọkùnrin pé káwọn fi sọ̀pọ́tì ọkùnrin ṣùgbọ́n àwọn kan dá ọkùnrin kan tó ṣe pé wọn ní tí wọ́n ṣe. iṣẹ́ kékeré ní wọ́n bá ti ní báyìí gbájú àní wọ́n máa ń gbá gbogbo àwọn obìnrin wọ́n á gba tọwọ́ táyé gbọ́ tọwọ́ kẹ́hìndé wọ́n á sẹ́yìn fún wọn ṣe sínú pẹ̀lú wọn wọ́n á jí káwọn obìnrin máa ṣépè láwọn ọkùnrin kí ló dé ẹ̀ẹ́sì kákínní yín lẹ̀ sí wa burú báyìí bọ̀ dà. bẹ́ẹ̀ náà ló wà láàrin àwọn obìnrin kò ní ní yín fẹ́ yóò dẹ̀ máa gbowó lọ́wọ́ yín ó lè máa fẹ́ ọkọ mẹ́wàá pọ̀ lẹ́ẹ̀kan náà yóò wà lábẹ́ obìnrin yóò dẹ̀ tún máa yàlè yóò wà lábẹ́ ọkùnrin yóò máa yàlè ó dá ọkọ̀ tí ó máa sì fálẹ̀ ó dàgbé tí ń ṣe wọ́pọ̀ lọ ìgbà míì pẹ̀lú pé orí fóònù orí ràn lẹ́ẹ̀bà ń bẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ náà ń pọ̀ nù ayé ó sì wà ní kí ló wà nígbà Egbinrin ọ̀tá tèmi bá a ṣe ń pàkan nìkan rú àlárábìnrin kan ló sọ pé òun ò ní bímọ rárá o òun ò dé lọ ilé ọkọ mọ́ òun ní mẹ́ta tó ń ti fi ti tó bẹ́ẹ̀ àwọn obìnrin kan bẹ tó fẹ́ràn ọkùnrin ọkọ wọn máa fìyà jẹ wọn báyìí bẹ́ẹ̀ bá yé wọn ní lọ kọ́ máa mú gàrí wọn à ní lọ wọ́n rí ní oníṣúyà ńlẹ̀ wà láì wọn níyà ń bẹ ilé bí wọ́n ti ń jẹ pé ọkọ̀ wá pé oúnjẹ tá à ń jẹ lójúmọ́ 111 àti pé 3 ẹlẹ́mi jẹ 101 ẹlẹ́mi jẹ 100 ẹlẹ́mi jẹ 011 ẹlẹ́mi jẹ 000 nínú ayé ń bẹ nínú ayé inside life náà ni. obìnrin mi bẹ fún àbá àmọ́ ìlú àpò sìmẹ́ntì bí àpò kìnì tó fi gbá ní gbẹ́sẹ̀ òní fọkọ rẹ lẹ́wọ̀ I love my love náà ni my love my life ìfẹ́ mi láyé yìí. báwọn ọmọ ẹgbẹ́rún ẹ̀ta yóò tó padà ní. bàbá wa ni wọn bá tí wọn ti fẹ́ lú ẹ̀ pa wọn wá máa fi gbé sójú yìí ni wọ́n nà ní sẹ́yìn ni wọ́n nà. àwọn ọ̀fẹ́ kan bẹ tó sọ́bọ̀ ń bá wọn sọ́bọ̀ ń lọ fún wọn máa ń perúfẹ́ náà. ayayaya arábìnrin tí mò ń wí arábìnrin náà ti wà ní oríire báyìí ọkùnrin kan bẹ òkúrú kò kàn àfọ àwọn kò yọ àfọ àlẹ kò yọ pásítọ̀ lẹ àwọn àfọ àmì ń bẹ tán bá gbá ìyàwó ń báyìí wọn á lù bí ẹni lu bara ni ẹ máa fi pèsè kùránì tẹ ká ò ní kẹ gbọ́n pé kẹ fáwọn ẹni obìnrin ni kì í ṣẹjọ́ wọn kùránì kan àjọjẹ àfọ àpẹwẹ bí gẹ́gẹ́ bí mùsùlùmí ni yéèyàn ò ní kó lára wa àfọ àtàyà kùránì ta kà ló já lọ́wọ́ ṣùgbọ́n ìdí èèyàn ẹlòmíì ajá ni ẹlòmíì ẹranko ni ó lè gbà sọ àfáwọ̀ kó máa ṣe kíni kẹrin ibi tí ò da kì í ṣẹjọ́ rẹ̀ ìdí èèyàn ti ń bẹ lára rẹ̀ ní òkúrò kùránì ti ń bẹ lára rẹ̀ ò sí kíni ṣe lára rẹ̀ ní ẹ̀ ní wá bẹ́ẹ̀ tì bẹ́ẹ̀ sì lè wá ẹni retí èèyàn tó dára bẹ́ẹ̀ sì lè wá tì láàrin àwọn ọ̀mùtí yóò mọ ìwà tó dára bẹ́ẹ̀ mọ láàrin àwọn ọmọ yóò tẹ̀ mọ ìwà tó dára tẹ́ pàápàá mi ò bó ṣe wà ní kìnnà nígbà bẹ́ẹ̀ lẹ́rìí pásítọ̀ mi ayayaya ẹ̀sìn àkọ́kọ́ tó gbé báyìí Mike Tyson lẹ́ máa pè é tó tó pẹ́lẹ̀ kejì Olúfìdí lẹ́ máa pè é tó bá gbọ́yàwó rẹ̀ lẹ́sẹ̀ láàárọ̀ tó bá dọwọ́ alẹ́ báyìí anilágbájá ọmọ tí ì jẹun alẹ́ ẹ̀sìn bó jẹ́ kílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ìṣẹ́ ní okùn tí ìnáyàwó rẹ̀ ní wíwọ̀n wọ́n máa ń bá tí ìnáyàwó láàárọ̀ nàmọ́ nọ́ọ̀sì ara wọn ìbalẹ̀ fẹ́nu àwọn afọ́ọ̀mù fẹ́nu àwọn pásítọ̀ bẹ́ẹ̀ jẹ́ ni Ọlọ́run sọ pé kéèyàn má burú ẹni bá jẹ́ ni Ọlọ́run tó bá pé dáadáa ẹ̀yìn bá wà pàlàpàlà lọ́wọ́ rẹ̀ torí pé ọ̀rọ̀ náà tó tó lọ́wọ́ yóò yí gbogbo àbúrò ọwọ́ ìpadà yóò sọ lè ní. bàbá sàlẹ̀ kankan kò lè ṣe ní lóore. bóyá ló jẹ́ pé ẹ̀ lè ṣàfẹ́kù àwọn ẹni Ọlọ́run láàdá àwọn ìyá aláta àbáwọn tó ń jẹ́ kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ mọ̀ àwọn ẹni Ọlọ́run bẹ̀ dára wọn náà tí wọ́n dá níwà ẹ̀ máa fi tí wọ́n ṣe lọ́wọ́ iṣẹ́ ọwọ́ wọn ẹ̀ máa wọ pé ilé ìdíwá rí báyìí ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ fún yín tó bá ẹ bá rí wà rẹ̀ ẹ̀ bẹ̀ bí ìdíkúlẹ̀ tó fi wọ́n wà wọn tó báyìí wọ́n tó ń mú àwọn òṣòrí tó dé wá rìn báyìí Ọlọ́run àwọn tó bẹ̀ nígbà míì. pẹ̀lú mi náà tí ń dé láyé tán lọ́wọ́ máa ní èyí tán fún ẹnìkan alẹ́ yẹn fẹ́ lọ ní èyí tán bá. lórí ohun kan má ṣe yẹ ọmọ
ọ̀tẹ̀ lètò bá a sí ń gbà kan nìkan rú tí mò ń sọ fún ọ ni wípé ẹ má fi tẹ̀sí jọ́ọ̀jì o òótọ́ àti mọ̀pọ́rọ̀ ọlọ́run ọba ẹgbẹ́ bá ti gbé lọ́wọ́ gbọ́dọ̀ jó ń bẹ̀rù tó bá wo tẹ̀sí tó ló fẹ́ fi fẹ́yàwó ò lè fẹ́ kàn dá o òótọ́ ẹ ti bá mọ̀ ní ká wo tẹ̀sí ṣùgbọ́n kó tó lè wo yẹ̀ ẹ̀sìn fi kí o fi fẹ́yìn nǹkan mẹ́rin là níbi máa darúkọ ó dápọ̀ ẹ̀sìn lóòótọ́ ó dápọ̀ ìwà kùn ó dápọ̀ ìwà kùn ó tún wá dápọ̀ ẹ̀bí. ẹlẹ́mí lè lẹ́sìn kọ́mọ níwà ẹlẹ́mí lè níwà kọ́mọ lẹ́sìn ẹlẹ́mí lè níwà ó lẹ́sìn kọ́mọ rẹ̀ wà ó tún wá jáde nílé tó dáa ẹlẹ́mí lè bẹ̀ tó lọ fún gbogbo ẹ̀ pé wọ́n náà lọ́wọ́ afẹ́fẹ́ yóò kù tó tún wà kù sí. sẹ́rẹ́dì ò tẹ̀ tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn kàndá ọkùnrin ní òjì ara ya gidi fẹ́ǹtà máa lójú káwọn obìnrin náà ya káńtáfìtì máa lọ́wọ́. àwọn kan ní wọ́n fara wọn pa àwọn aráàlú èyìnbó jẹ́ tí wọ́n fẹ́ fáwọn èèyàn ilẹ̀ Yorùbá má àbí lọ́ọ̀nláìn ẹsẹ̀ pẹ́ ẹ̀lẹ́ rọ́kùnrin gidi lọ́ọ̀nláìn ẹ̀lẹ́ rọ́bìnrin gidi lọ́ọ̀nláìn ẹ̀yẹ tó fẹ́ ìbílẹ̀ lọ́ọ̀nláìn tó sì sórí ni. báwọn kàńdá ọkùnrin kan àtàwọn kàńdá obìnrin náà gbọ́ fún wọn náà wọ́n fàyè wọn wá ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló gba gbogbo orí kìíní jẹ́ láti rí pé wọ́n fẹ́ gbá wọn ni ẹ wá bí wọ́n bá kójọ láàárọ̀ tó bá dọ̀sán wọn ní ní má torí pé wọ́n ti fara ìpèpè tó kàn tòmí ni pé ìyàwó tó bá padà fẹ́ yín olùpè náà jẹ́ òun náà lẹ́kàn fẹ́ pè yẹn lẹ́fìdà láàmú wọn ní màpá yìí tòtòkùtò kalẹ̀ nípìnlẹ̀ ayé yìí ẹ ti fa yé obìnrin jẹ́ àwọn obìnrin ti wá wọ gbóògbàlẹ̀ fún yín láti fún yín lépè ẹ wà ní wọ́n máa kú mọ́tò wọn máa sóríire láàárọ̀ ẹ máa wò ó nípa obìnrin bá dé wàá wípé ojú òdò ń rọ̀jò lórí ní ilé ìgbìmọ̀ ọ̀tẹ̀ nínú wọn bá a sì ń pà kan nìkan rú. alárakùnrin kan arábìnrin náà nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ kan ó fẹ́ràn ọkọ rẹ̀ kan ọkọ rẹ̀ bá ti lọ báyìí pẹ̀lú ọkùnrin ṣe ń gbìyànjú tó ọkùnrin á na obìnrin ní àná pani ó máa nà tí gbogbo ojú ẹ̀ máa bẹ́jẹ̀ á nà á nípa àgbálẹ̀ bàbá ẹ̀ lọ obìnrin ẹ̀ ò lè lọ á ní mi lè lọ àwọn aráàlú wa ó ti wá mọ́ nà á lẹ́yìn ní ìkejì kẹta báwọn èèyàn bá lọ ní ọdún báyìí ọkọ rẹ̀ ó nà á ní àná pani ànàdákú ẹbí pé táwọn èèyàn bá ti fẹ́ lọ lọ́dún báyìí wọ́n á ní a máa torí fíìmù lọ́dún yìí bàbá alágbájá ò gbọdọ̀ máa ń ná ìyàwó rẹ̀ lọ́jọ́ ọdún ìyàwó kan ti máa ń múra lẹ̀ pé ọkọ òun máa tún náà láàárọ̀ ọdún báyìí àwọn tó wá láàárọ̀ ọdún wò tó ń wálé ọdún nìyẹn o àwọn tó wá jọ ń lẹ́nu gbọ́ àwọn yẹn sọ pé ojoojúmọ́ làwọn wo rẹ́sítì olùkìdí àti nàìjíríà ìyá alágbájá àti bàbá alágbájá wọ́n ti sọ̀rọ̀ àwọn ìdìbòkúlù ó ti bá máa ń na ọkọ obìnrin yìí ó nà obìnrin kìíní ó nà obìnrin kejì ó ní nínú ìlú àní o ó dàbí yóò bá ti nà ìyàwó tí múra lẹ̀ tó bá fẹ́ sùn yóò wọ jíǹsì sùn ní tó bá fẹ́ sùn yóò wọ bọ́ksà sùn ní tó bá fẹ́ sùn báyìí yóò wọ bàtà tí wọ́n fi ń gbá ẹ̀ṣẹ̀ yóò wọ sùn ní obìnrin yóò wá di àdìmọ́ra dáadáa ó nà ní aṣọ ló dìmọ́ra ó mọ̀ pé tó bá ti nà lẹ́gbàá kó mọ̀ bá àdùn lára àwọn akàkọ̀ bí àlùbọ́sà ìléwé ẹ bá fi léèrè pé bàbá ìyá alágbájá sẹ̀ ń lóko ni a ní rárá o ọkọ̀ òun máa gbé wá nà ní ìsìn yóò wá tètè kásọ fi márùn wọ̀ ìyá tó bá nà yóò mọ̀ dùn mọ́ lára tó bá ti dé báyìí àwọn èèyàn ti tilẹ̀ fún kápẹ́jì sùn ẹ máa pa yé bàbá alágbájá máa pa mí àwọn ẹ̀kọ́ tó olórí ikú rẹ̀ kì í ná ìyàwó rẹ̀ àmọ́ tó gbé mi bóyá bá ti mú tí mọ́tò bá tẹ̀ bọ́ lára mu kí ló lè sọ ìyàwó rẹ̀ dàpọ̀ sìmẹ́ǹtì tó nà bí àpò ẹ̀wà ẹ̀yìn ọkùnrin kan sì di akáńtà fìtì báyìí tó bá dọ̀jú alẹ́ nígbà àwọn ọmọ yóò bá gbọ́dọ̀ yẹ wà máa gbé ẹ̀mẹ̀ gbé ní káàkiri bí àrò ẹ̀yìn ẹ̀lẹ́ bà wọ́n jẹ́ ẹ̀yìn ọkùnrin tẹ̀ ẹ̀rọ ń borúkọ ọkùnrin jẹ́ ẹ̀yìn òde nírú yín bá a ti ń pàpà nìkan. ó wá sílẹ̀ títí ó ní ná obìnrin níbi kan àwọn aráàlú wá jẹ àwọ ọba obìnrin náà wọ́n ní ìyá alágbájá sóò nílé bàbá ni ìyá alágbájá sóò nílé ìyá ni arábìnrin ní ìyá alágbájá ẹ̀yìn ènìyàn kí sẹ́fẹ́ bẹ́ẹ̀ sẹ́fẹ́ sọ fún òun kò lé kí sẹ́fẹ́ òun lé kò lé ọmọ àwọn tó ní kó òun mọ́ fẹ́ bàbá àwọn ní kó òun mọ́ fẹ́ kódà ọjọ́ tó ń kó lọ síbẹ̀ gbogbo ẹbí ló sọ fún ibi tí nǹkan bá ṣe onílò gbogbo wálé wọ́n ti sọ ìyẹn ni òjé kò wọ́n mọ́ wọn sì padà lọ lé mọ́ ó ti jẹ́ ní ìtìjú báyìí gbogbo bí wọ́n ṣe ń nà ọ́n wọ́n sọ lé àwọn òbí mi sọ pé tóun bá kú síbẹ̀ òun fúnra wọn torí àlọ́ dé kò mọ faradà bí bóyá bàbá alágbájá máa yàtọ̀ ṣùgbọ́n rárá láti bí ọdún mẹ́rin tó ti fẹ́ lágbájá ò yàtọ̀ ilẹ̀ ti pọ̀ jù wọ́n wá ní
kókó omi ó lóun ò lè kúrò ìgbà tó di ọjọ́ kan àwọn aráàlú wọ́n kàn dìde wọ́n lè wọnú yàrá máa yẹn lọ ọkọ rẹ̀ wà ń bẹ̀ o wọ́n yọ pàtẹ́rẹ́ tó dá wọ́n fi ọkọ rẹ̀ dáadáa wọ́n fi ní ẹgbà tó dára ìgbà tó wọ́n nàdẹ́ ojú obìnrin pa kànákànná wọ́n kẹ́rù rẹ̀ jáde wọ́n tún wá mọ́tò fún wọ́n wá gbé ẹrù náà wọ́n ní bá wà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá gbọ̀ àwọn aráàlú fúnra rẹ̀ obìnrin ó dá sí àwọn nínú ìlú wọ́n jẹ́ owó lápò ara wọn wọ́n jẹ́ lọ gbalẹ̀ fún ta ìgbà tó gbalẹ̀ fún tán wọ́n rìpọ́ọ̀tì lọ́dọ̀ ọlọ́pàá lágbájá bẹ́ẹ̀ táwọn fi fọ́tò rẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ lágbájá mọ́ wọ́n wá gbogbo fọ́tò fídíò gbogbo bó sí máa ń nà àtọ́lú títí máa ń nà ìgbàdí máa ń nà lóṣù wọ́n fi gbogbo àwọn ọlọ́pàá ìgbà táwọn ọlọ́pàá ní ìgbà tí a fẹ́ sí jẹ́ ìṣe yìí nǹkan tó wẹ̀ ẹ̀ka ni wọ́n ní kókòrò inú owó gbogbo yẹn sọ sẹ́nu gbogbo obìnrin ní bí ẹni tó ní fífi fèsì gbá lójú ni wọ́n wá bẹ̀rẹ̀ báwọn ọmọ rẹ̀ wọ́n ló gbẹ lójú mi tó sọ́kún ni alẹ́sì ọkọ mi ni ẹgbẹ́ rẹ tó tóbi kí ló mọ́ bẹ́ẹ̀ àyíká tí ọkọ mi ni kí ló dé títì rẹ yọ lẹ́gbẹ̀ẹ́ báyìí àyíká pankẹrẹ bẹ́ẹ̀dì lọkọ̀ ń fi náà kí ló dé tó ń wọ ìrìn ọkọ mi náà ló sọ mi ká wẹ́gbẹ́ mi wọ́n tẹ̀lé okó mi olóòkó mi ní lọ́ọ̀fù ni àwọn ọlọ́pàá ní lọ́ọ̀fù ní ibú wọ́n ṣe mú obìnrin kúrò nínú ilé tí wọ́n wá gbà wọ́n wá fi àwọn ọlọ́pàá sọ́bẹ̀ títí gbogbo òdìdí ọdún kan wọ́n sanwó fún níbi kí àbí tó wà ní àwọn ọlọ́pàá wà arákùnrin yìí ò lè lọ síbẹ̀ fún wọn obìnrin ṣe rí opportunity látọ̀dọ̀ àwọn aráàlú nìyẹn obìnrin tí mo sọ fún yín wà ní Saudi Arabia ló sì sọ ó ti wá di wípé abáwá bílẹ̀ rẹ̀ pé arábájá tí olófẹ́ lọ́kọ̀ alọ́kọ̀ kẹ̀ ó lọ́kọ̀ kankan mọ́ o àwọn kan tó ti sọ ní pàǹdọ̀rọ̀ wọ́n ti sọ ní àpò sìmẹ́ǹtì àpò búrẹ́dì ìgbọ̀mìyé ìlú ẹ̀ bá ti sẹ́pẹ̀ lọ́kùnrin bíbẹ̀ ẹ̀ bá bá ìgbà táwọn ọmọbìnrin bá fẹ́ fi ọkọ gbogbo tójú àwọn ọmọ rẹ̀ rí àwọn náà padà máa fi máa rí àti fáwọn ọkùnrin náà. lẹ́yìn ọ̀tẹ́ tèmi ọkùnrin ló bá wí o tó bá nínú obìnrin lánàá jù láti kó wọn náà fi máa bẹ̀rẹ̀ tó bá ṣe fún wọn náà wọ́n sì fọmọ rẹ̀ lọ́dún obìnrin kò lè bá àgbádùn obìnrin wọ́n fi ìyà ìjọ obìnrin kó mọ́ bá kó wọn náà mọ́ bá jìyà látara nǹkan tí wọn náà ń ṣe. ó rí ẹ̀jìn ọ̀tẹ́lẹ̀ arábìnrin kan bẹ òun náà fẹ́ rìnrìn àjò ó kọ́kọ́ àkọ́kọ́ ohun wá bàyà rẹ̀ ìyá rẹ̀ ní kó mọ́ fẹ́ pé ìràwọ̀ rẹ̀ dá ó mẹ́lẹ̀ kejì wá ìyá rẹ̀ sọ pé kò dá ó mẹ́lẹ̀ kẹta wá ìyá rẹ̀ tún sọ pé ò dá. àkọ́kọ́ tó wọ́n bá bọ̀ tóbi mẹ́yọ kan síbẹ̀ wọ̀ ṣùgbọ́n wà á yẹ òun dá lójú kó mbẹ́ ó bá wà wọn àbúrò ìyá ni rárá ẹbí ni rárá ìgbà tó wáyá èyí tó wá wọ́n lọ́sì ó wá gbìyànjú ó mú ẹyọ kan yìí ó fi hàn ìyá ní kò dáa ó bá gbìyànjú ó bá kúrò ní Nàìjíríà ó kúrò ní Nàìjíríà wọ́n gba ìlú Saudi Arabia ìgbà tó délẹ̀ Saudi Arabia arábìnrin ti lówó lọ ó bá mú ọkùnrin tí ya rẹ̀ ló fẹ́ ó mú lọ sí Saudi Arabia ó sẹ́ndì wo sí ìyẹn wọ ìlú Saudi Arabia kan gbogbo àwọn ọmọ mi lóríṣiríṣi tó bá ti níbẹ̀ ó máa fọwọ́ láyà kí ìyàwó sì wà níbẹ̀ àwa sọ fún òwò lọ́wọ́ àmọ́ tọ́jú owó ẹ̀ ń fowó tọ́jú rẹ̀ àwa máa sípè àmọ́ ìyẹ̀yẹ́ obìnrin lójú àwọn àlè débi pé àwọn obìnrin ó mọ̀ sọ fún yín pé lágbájá ló ń pe àwọn o lágbájá ló fẹ́ fẹ́ àwọn o ẹ̀gbọ́n ta ló jẹ̀bi nínú wọn obìnrin ló jẹ̀bi pẹ̀lú bó ṣe mú ẹni tí yàrá ní mọ̀mọ́ lọ Saudi Arabia tó ṣe mú lọ àkọ́kùnrin ló jẹ̀bi pẹ̀lú bó ṣe gbé obìnrin sàánú rẹ̀ ó sọ fún òun fẹ́fẹ́ tagídítagí ló fowó ara rẹ̀ lọ ẹ̀gbọ́n ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì. èèyàn fojú di kò ṣe bínú sí rárá ọba pàṣẹ Ọlọ́run dá ẹlẹ́jọ́ ó wá wá ṣe bẹ́ẹ̀ títí tí ó pé pé àná obìnrin alájọ́ wọn lọ. wọ́n máa sọ fún òṣòwò lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún owó bẹ́ẹ̀ ní àpò rẹ̀ obìnrin náà ló wá ṣe fún bẹ́ẹ̀ ẹgbọ́n ta ló jẹ̀bi obìnrin náà fún ọ̀nà jẹ̀bi ni àbọ̀kùnrin ló jẹ̀bi. ẹgbẹ̀rún ọ̀tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin torí owó ni wọ́n fi ń fẹ́ yẹn owó tó àwọn obìnrin lálọ́mọ́ tó wáyé àwọn ni wọ́n lówó torí pé tó ẹ bá fẹ́ fún obìnrin tó bá lówó nígbàgbọ́ òkú obìnrin a máa wò fẹ́ wo náà ìṣòwò ṣùgbọ́n gbogbo nǹkan tó lọ ń da sí wọn lára pátápátá owó ni aṣọ wọn owó ni ìrìn wọn owó ni wọ́n lè mọ̀ obìnrin bí alọ́ọ̀dẹ̀ ó fowó tọ́jú rẹ̀ àwọn ni wọ́n nìyẹn ìwà ká ṣiṣẹ́ ká lówó lọ́wọ́ wọ́n pa lówó lọ́wọ́ látara àwọn ìyàwó àtọmọ tá a bá bí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin dárò ọkùnrin bẹ́ẹ̀ àwọn ọkùnrin mo fẹ́ dárò léléléde bẹ́ẹ̀ bá lọ sí ìjọ gbogbo ní tẹ̀ ṣe ìlú ojú alẹ́ ìgbé a máa ń ja ìlú obìnrin burú púpọ̀ jù nítorí pé báwo bá lọ àpò ń bọ̀.
ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́lẹ̀ mi ń wọ̀ òun lò òjò rọ̀nà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tẹ́lẹ̀ mi dáná mo ti ṣe gbé tó o ti gbàgbé pé kò sá ṣe gbé ni àṣepamọ́ ló wà tó kálukú wa bá ṣe lẹ́nu àpàdà dèrè rẹ̀ lọ́la àṣepamọ́ ni àṣepamọ́ bí ẹ tó fẹ́ abẹ́kùn sínú kíni nínú tíìpù táyà bẹ́ẹ̀ ọjọ́ tẹ̀sán bá kún tíìpù táyà bẹ́ẹ̀ lásì ní gbogbo táyà ó tù wọ́n ti wípé ayé òun máa lọ lẹ́yìn torí báyìí òun lọ bí ọ̀pá àbá àti ìrìn àtàdúrà gbogbo ẹ̀ máa ń rọ̀ bí òjò ni lóye tó bá ṣe pé wọ́n jẹ́ dáadáa ló pọ̀ ọjọ́ máa ráyọ́ máa fi gbèsè ọ́ torí tó bá lè jọ́kàn ló padà já níbi tí wọ́n dì mọ́. ẹ gbọ́ ìgbìmọ̀ ọ̀tẹ́tẹ̀ ní àárín ìdìbò àyọ̀ èyí tó fẹ́ sọ fọ́nà yìí pé mistake ló ṣe pẹ̀lú tí bàjá rẹ̀ ní wọ́n máa ṣe. lórí tí oní tí ọmọdé bá ń yé jìnnìgbó àgbàlagbà ló mọ ibi tí ó wò ó sí o ibi tó fẹ́ wò sí gangan níbi tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tó wà yìí ọkùnrin yóò lè sápò ní kásáwọ́dí arábíà padà ó ti fowó rẹ̀ gbé wọlé ó ti fi àjẹ́ ọ́ ó lẹ̀ ti sàdéhùn fún òní ju lọ́pọ̀ mí kí wọ́n fẹ́ ṣe báyìí kò sí sọ fún ìyá wọ́n níwájú òsè lẹ́yìn òsè padà gbogbo wà tó ń wò lè pè yára pé ẹni tó ń wá síbi nǹkan fi àjọ ara rẹ̀ ní pé ṣe gbọ́ pé mo mọ̀ mẹ́ni tí ẹni kì í má mú wá mo mà ti fọwọ́ Saudi Arabia ó fi àjẹ́ ní ṣe gbọ́ òtọ́rọ̀ wọ̀ kó mu lọ ṣe kókó má mu lọ ẹ máa létí ìgbọ̀rọ̀ yìí obìnrin o ṣe pé gbogbo nǹkan tẹ́ ẹ̀rí yẹn kọ́ ni gbogbo tó bá ń dẹ́kọ́ ni wúrà ìyá fi sùúrù lórí àyíká lè bá rí nǹkan tó dáa àwọn àgbà àwọn ìyá wa bàbá wa ń mọ ibi tí à ń lọ kò sì bá ṣe káká dàgbà tó wọ́n dé sínú ayé jù wá lọ ó sì ní ògbọ́n àgbèrè ìgbà lórí ètò òde ó gbọ́ tèmi tọ̀ ṣáàtọ̀ lápàdé wọn kú ìlú Ìbàdàn ọmọ jẹ́ bí bàbá tó bí lọ́mọ ilé lójú owó rí ìrìn gbogbo ọmọ rí ìrìn yókù díjọ́ mẹ́jọ ó dàbọ̀. Barika tó mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá ni kan láwùjọ òkúta iléeṣẹ́ alálùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà ẹni kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ ìlú Kasua ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tó máa pè wọ́n sí ó náà ní +233-244-780-330 Express ló lè ṣe é òun ní kẹ́ ẹ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́ni ká sọ pa ààrẹ ni ilé-iṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ ilé-iṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Bisi Express Bisi Express ní ká ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Bisi Express ń bá ní kọjá wọlé Bisi Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkìlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé bóyá bẹ̀ẹ́ ni àbí by road àbí lójú omi lẹ́fẹ́ kan ti bá yín kọjá wọlé Bisi Express ní iṣẹ́ tó yanrantí Bisi Express ní iṣẹ́ tó ṣe é fọkàntán Bisi